ẹ̀yànú ní sọ̀rọ̀ ẹ kóre yèyé o ẹ kóre yèyé o. A kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì àrólé bàbá 1010 TV2 tá a wà yìí nílé lájò lóko lẹ́yìn odi níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa ní gbogbo bàbá yìí. A kí gbogbo wa pé a tún kú dédé àsìkò yìí lẹ́ẹ̀kan sí o. Ìgbáradì ọdún Ọ̀ṣun Òṣogbo èyí tí yóò wáyé lọ́la òde yìí lólùlù ìpínlẹ̀ Ọ̀ṣun tí ń ṣe ìlú Òṣogbo. Òun náà ni a ní ká ṣe àfihàn fọ́nrán náà bí ìgbáradì àti ètò bó ṣe ti ń tò lọ́wọ́ báyìí ṣáájú ọdún Ọ̀ṣun náà gangan. Ọdún Ọ̀ṣun Òṣogbo yìí ó jẹ́ ọdún ìgbàgbọ́ tó já sí wípé obìnrin ni wọ́n gbàgbọ́ pé òun ni ó di òrìṣà omi tí ó ń sàn káàkiri. Ìgbàgbọ́ sì wà pé kò fẹ́rẹ̀ sí orílẹ̀-èdè àgbáyé kan tí ọdún Ọ̀ṣun Òṣogbo kò ti tàn kálẹ̀, pẹ̀lú bó ti jẹ́ pé ọdún kan tó lámìlaka láàrin àwọn ọdún tó kù ní gbogbo àgbáyé òun ni ọdún Ọ̀ṣun Òṣogbo náà. Tìlù tìfọ́n òun ni wọ́n ti ń lù tí wọ́n ti fi ń ṣe àjọyọ̀ ọdún Ọ̀ṣun Òṣogbo tọdún yìí, èyí tí yóò gbéra sọ lọ́la òde yìí tí ń ṣe ọjọ́ 9 nínú oṣù kẹjọ tá a wà yìí. Ọdún Ọ̀ṣun Òṣogbo ó ní oríṣiríṣi àwọn ènìyàn láti òkè òkun lọ́hùn-ún, ilé lájò tí wọ́n ti máa ń wọlé, tí wọ́n sì ti máa ń ṣe àjọyọ̀ àti kọ́wọ́ ọ̀dùnnú pẹ̀lú bí ọdún náà bá ti ṣe ń lọ. Ẹ má jẹ́ kí n fi ọ̀pọ̀lọpọ̀ fún wa, ẹ jẹ́ kí n sójú òpó gan lẹ̀ kí gbogbo wa náà ní àǹfààní láti lè máa rí bí ìgbáradì náà bí ó ṣe ń lọ. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí o, kẹ́ lè máa rí wa wò pẹ̀lú bàbá ṣe mú àwọn nǹkan ọ̀tun àjá àbálẹ̀ wá lórí bí nǹkan ṣe ń lọ. Ọdún Ọ̀ṣun Òṣogbo rèé, fojú lóúnjẹ. Bó bá tún dọ̀la tọdún náà bẹ̀rẹ̀ gangan láṣẹ lọ́wọ́ Elédùmarè, àní tẹ́tì láti máa ṣe àfihàn bí nǹkan ṣe ń lọ nípa ọdún náà nílùú Òṣogbo. Ẹ ṣé, ẹ kú ìfojúlóúnjẹ. Oríṣiríṣi ẹlẹgbẹ́, ẹgbẹ́ aláriwo ń bẹ, ẹgbẹ́ alásọ̀tẹ̀ ń bẹ, ìyálóde tí ó dáa fún nílé gbogbo àgbẹ̀ tí ọ̀rọ̀ ọmọ bí tó bímọ láyọ̀ kí wọ́n lóyún, gbogbo àgbẹ̀ tí ọ̀rọ̀ ọmọ bí tí wọ́n fi ní ṣe wọ́n fẹ̀yìn gbọmọkù, gbogbo àwọn tí ọ̀rọ̀ wọ́rọ̀ fèsì ní kí wọ́n bí wẹ́rẹ́ Ọ̀ṣun, gbogbo àwọn tí a bá tún wá bí pátá wọ́n dáa fún gbogbo yẹn o. Oore yèyé ìyá mi o, ìbà o, bàbá mi adé ní àdìsá ìbà rẹ torí pé mo fẹ́ sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Ọ̀ṣun, àwọn ọmọ òrìṣà mi tí wọ́n wà Brazil ní London ní Amẹ́ríkà ní New York ní gbogbo wọn ti mọ̀ bọ́ọ̀sù ti pé báyìí, wọ́n mọ̀ pé omi ti kú omi àrìmọ̀sùn. Gbogbo àwọn tí ó sì wá bọ̀ fún báyìí pátápátá ẹ máa pè Ọ̀ṣun àwọn àgbẹ̀yìn gbogbo òwúre báwọn àwọn ìlú olùkọ́ wọlé àṣẹ lọ. Ẹ bá ń kọ́re yèyé o, ẹ bá ń kọ́re yèyé o, lórí bẹ́ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ láti ọ̀gbìn àṣẹ. ààfin kábíyèsí ilé Ọ̀ṣun ààfin ọba la wà yìí o, níbi tí wọ́n ti gbé igbá Ọ̀ṣun jáde, Palace Ọ̀ṣun la wà yìí o.
níwájú pálásì Ọ̀ṣun ìbẹ̀là wáyé o. ṣẹ́ẹ́dì mọ́ṣe tó ọjà kalẹ̀ ṣẹ́ẹ́dì mọ́ṣe tó ọjà kalẹ̀ ní oríṣiríṣi. Tí a bá wà nítòsí Ọ̀ṣun state tàbí wà ní Nàìjíríà tí ò bá lè wá sí festival ó mísò abẹ́rẹ́ rí nǹkan. Ẹ máa follow kẹ́ máa share ẹ̀. Ṣẹ̀rí báyìí ibi tá a wà yìí ibẹ̀ gangan ni wọ́n ti fẹ́ gbé igbá jáde. À ń wọnú ilé lọ báyìí, à ń wọnú ilé lọ ibi tí arúgbó ti máa jáde. Ṣé ẹ rí báyìí? Ṣé ẹ rí báyìí? Inú ilé la wà yìí o. Inú ilé la wà yìí. O. Inú ilé ibi tí wọ́n ti gbé igbá jáde lọ́la. Ṣé ẹ rí báyìí? Inú ilé la wà yìí o. Ibi tí arúgbó ti máa jáde lọ́la. Ṣé rí táwọn èèyàn ń súre? Àwọn èèyàn ni wọ́n ń súre. Àwọn èèyàn ni wọ́n ń súre yìí o. Ṣé rí báyìí? Òṣogbo la wà yìí. Ibi tí arúgbó ti máa jáde lọ́la ní pálásì ọba, níwájú pálásì ọba ibẹ̀ la wà yìí o. Ṣé ti oríṣiríṣi activities ló ti lọ. Òní ni arrival, òní làwọn èèyàn ń dé káàkiri àgbáyé, all over the world, all over the world, all over the world. Báyìí all over the world gbogbo àwọn èèyàn ti mọ̀. Ẹ máa share, ẹ máa share, ẹ máa share, ẹ máa like, ẹ máa follow, ẹ máa share. Ẹ tún pàdé èmi tó bá ṣe díẹ̀, ẹjọ́ mi padà tó bá ṣe díẹ̀, activities sì lọ oríṣiríṣi èèyàn ló ti wọlé wá sí ìlú Òṣogbo. Ẹ ti wá yìí ààfin ọba aláwa yìí, wájú ààfin ọba ibẹ̀ ni arúgbó ti fẹ́ jáde ní ẹ̀kọ́. Thank you so much. Please share and follow us for more updates.
jù wá lọ. Ó yá mọ́mì mi. Mo ní ẹ̀ka sàn ẹ kúrò lẹ́mà. Bí inú wa ṣe ń dùn táwọn wò yín, inú wa ń dùn, àwọn ọ̀pọ̀ ènìyàn náà sì ń wò yín báyìí. Ẹ dákun tó Ọlọ́run bá a ṣe débí látàárọ̀ èrò pọ̀ àmọ́ tó ṣẹlẹ̀. Kí ni wọ́n ṣe bí màá mi? Ọdún Ọ̀ṣun ni. Ọdún Ọládékojú. Ọládékojú ìyá mi. Ẹ̀wùjí alágolódò. Àwẹ̀dẹ̀ kótó wẹ̀mọ̀. Ìyá Ìjẹ̀ṣà. Yèyé Ègèdè. Obìnrin gbọ̀nà. Ọkùnrin sá. Ọládékojú ẹ̀rí o. Omi o. Ọ̀tá o. Àgbá o. Ọládékojú. Yèyé Ọ̀ṣun ìbà falágolódò. Yèyé ọmọ. Orin mi ni. Ojoojúmọ́ kò sígbà tẹ́mi ò kí ń kí Ọládékojú ìyá tèmi. Sọ̀rọ̀ lóore lóde ìkúlé ni. Àlà lóde Àkúrẹ́. Pèlè lulẹ̀ jámọ̀. Kò síbi tí Ọ̀ṣun òde. Ní gbogbo àgbáyé kò síbi tí Ọ̀ṣun òde. Ọládékojú. Ó dùn mọ́mọ́ kẹ́ni ìyá mi. Mọ́mì ẹ wá bá mi dárúkọ yín fáwọn tó wò wá lójú amóhùnmáwòrán yìí. Ayọ̀bá kalẹ̀ ewé bí yìí lèmi ń jẹ́. Màmá Oríkì. Mọ́mì ẹ bá mi súre fún gbogbo àwọn ènìyàn tó wá bí tí wọ́n ń wò yín báyìí. Gbogbo ojú tó ń wò mí níbí àtọ́jú tó ń wò mí nílé ojú yín ò ní fọ́. Ìlú Òṣogbo àṣẹ Ọ̀ṣun tó sọ̀kalẹ̀ síbí kò ní parẹ́ láéláé. Ìlú yìí ni wọ́n ti ń tan àtùpà olójú mẹ́rìndínlógún. Ìmọ́lẹ̀ àtàn kárí ayé gbogbo wa. Àtiwọlé wa ire ni, àtijáde wa ire ni. Gbogbo ojú tó ń wò mí pátápátá. A ríra lọ́dún yìí, a máa ríra lọ́dún tó ń bọ̀. Ọládékojú á jẹ́ kó máa dáa fún wa. Ẹ̀dá á jẹ́ kó máa dáa fún wa. Ṣé rí àwọn èké? Àwọn amọ́niṣe ni. Àfà ìmọ́niṣe ni aṣẹ ní tọ́ba ni dárò. Ìyá mi á fìtalẹ̀ jẹ wọn. Mọ́mì kẹ́ tó wá kúrò lórí ètò ẹ bá mi kí Ọ̀ṣun ká fi kúrò lórí ètò yìí. Ẹ rí aṣọ rẹ̀rẹ̀ o ọ̀tá olùgbèjà. Ẹ rí aṣọ rẹ̀rẹ̀ o ọ̀tá olùgbèjà. Ọládékojú yèyé káre Ọ̀ṣun.